Ẹ kú kalẹ̀, ẹ kú etí gbọ́, ẹ ṣé tẹ́ tẹ́tí sí mi. A kú gbáyé o, èmi náà ni o, èmi tiyín ní tòótọ́, Àìtàlẹ̀ Abíamọ. Ẹ káàbọ̀ sí ètò yín, ètò wa, ṣó ṣe yín rí. Wọ́n ní mo fẹ́ bi yín ni, ṣó ṣe yín rí, ṣó ṣe yín rí ní nípa ìbí àti bí wa ló dá lé lórí. Irú ìbí wo gan-an lẹ ní? Torí wọ́n ní ìbí òjùbí bí a ti bẹ́rù tàbí ọmọ. Ṣé ìbí ọmọ níbí níran ni tiyín ni àbí ìbí ti atótilétọ̀? Ṣé ìbí tẹ́tàrọ̀fọ̀ dìde ni tiyín ni àbí ti tàpátá dìde? Ṣé ibi alákọ̀wé ni àbí ibi ti púrúǹtù? Èwo gan-an ló ṣe yín rí bẹ́ẹ̀? Ṣó ṣe yín rí? Ṣé ibi ilé labọ́lá ni àbí ti ìbí nínú òfì nínú ọ̀la lọmọ Pándọ̀rọ̀ ń dàgbà? Torí ìbí wa bí wọ́n ṣe bí wa ó ṣe pàtàkì, ó ṣe kókó, ó sì nípa tó ń kó nínú irú èèyàn tí a wá jẹ́ lénìí. Ṣó ṣe yín rí? Ṣé ẹ tiẹ̀ mọ̀ bí yín? Ṣé ẹ mọ̀ bóyá olóṣù mẹ́sàn-án ni yín ni àbẹ́ ẹ̀lé dáadáa? Ẹlòmíì days, ẹlòmíì months, ẹlòmíì even years. Ṣọmọ pẹ́nu ni yín ni? Ṣé ẹ tiẹ̀ mọ̀? Ṣó ṣe yín rí? Ṣé ẹ mọ̀ bóyá ọ̀nà náà bí yín sí ni àbí tí omi, àbí tí odò, àbí ilé ìwòsàn, ọ̀dọ̀ ìyá àbíyè ni àbọ́dọ̀ ìlérí ọmọ? Èwo ló ṣe yín rí níbẹ̀? Ṣé ẹ tiẹ̀ mọ̀? Ṣó ṣe yín rí? Ṣé ẹ mọ̀ bóyá wọ́n fabẹ́ gbẹ̀bí yín ni? Bóyá wọ́n bí yín ní ìrọwọ́rọsẹ̀? Ó dá ká mọ̀, ó dá ká rántí bó ṣe ṣe wá. Ṣé wọ́n sọ fún yín? Ṣé ẹlẹ́ni tẹ́ ẹ lè bí? Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀? Ǹjẹ́ ẹ tiẹ̀ rántí? Torí ẹ ṣáà mọ̀ pé tọ́mọ ò bá bá tàn yóò bá àrọ́bá, àrọ́bá sì ni bàbá àtàn. Ó yẹ kí wọ́n ti sán létí yín rí tàbí kí wọ́n ti pántọ̀ fún yín rí. Irú ìkókó wo lẹ jẹ́ o? Because if we know what the foundation is, we can easily trace things back. Things like ibi ló ti wọ́ wá, ibi ló ti ṣẹlẹ̀, ibi ló ti bẹ̀rẹ̀ sí ní tò.
ibi nire ti bẹ̀rẹ̀. Ẹ ṣàmúrú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣó ṣe yín rí. Ṣé ìkókó SMA ló ṣe yín rí ni àbí ti Cowan Gate àbí ti ọlọ́kà bàbà àtògì? Ṣé ìkókó múyànmúyàn ni yín ni àbí wọn àti ẹ̀ fún yín lọ́yàn rárá? Èwo gan-an lẹ lè sọ pé ó ṣe yín rí? Ṣé ìkókó Abidec ni àbí tọlọ́rẹ̀ptal àbí ta lágbo ṣẹlẹ̀rú àgbo àgbàrá àgbo? Ṣé ṣe yín rí? Èwo lẹ lè sọ pé ó ṣe yín rí bẹ́ẹ̀? Ṣé ó ṣe yín rí? Ṣé ẹ tiẹ̀ dé napín rí? Ẹ ṣàrántí àwọn napí aláṣọ tó máa ń fa abẹ́rẹ́ ṣe. Ṣé òun náà ṣe fún yín ní àbó nítẹ̀? Ìtẹ́ tó jẹ́ pé wọ́n máa fi kísà ya. Wọ́n máa fi léèdì fọ́mọ. Ṣé ẹ tiẹ̀ gba abẹ́rẹ́ àjẹsára rí? Ṣé ó ṣe yín rí? Abẹ́rẹ́ àjẹsára fáwọn ọmọdé tí wọ́n ń pè ní nọ́mbà tó máa ń fi sápá wa. Torí nọ́mbà ṣe mí rí o, kódà ó sì wà lọ́wọ́ mi dèní. Ẹ̀yin ńkọ́? Nígbà tí ẹ bẹ̀rẹ̀ sí ní rìn, mo fẹ́ bi yín ni o. Ṣé wọ́kà lẹ lò ní àbẹ́ẹ̀kàn rá? Èwo ló ṣe yín rí bẹ́ẹ̀? Ìgbà tí ẹ̀ ń wo eyín, ṣé akọ̀ wo eyín náà ni àbí wọ́n fún yín ní tintin powder? Ẹ̀ ṣe àwọn orú nǹkan bẹ́ẹ̀. Èwo gan-an ló ṣe yín rí? Àbí títà lẹ́yìn jẹ́ ń tiyín? Títà tí a máa fi sínú fridge kó lè tutù tí ẹ wá fún ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ ń wo eyín. Ṣé ìyẹn ni ìrírí tiyín? Ìyẹn ló ṣe yín rí? Ṣé ó tiẹ̀ ṣe yín rí? Ṣé wọ́n pọ̀n yín? Ṣé wọ́n pọ̀n yín fún ara wọn ni àbọ́mọ ọ̀dọ̀ ló pọ̀n yín? Àbí wọn ò tiẹ̀ pọ̀n yín rárá? Torí àwọn kan wà o tó jẹ́ pé wọn ò pọ̀n wọ́n, kò ṣe wọ́n rí. Nígbà tí ẹ wà ní ìkókó, ṣé wọ́n pọ̀n yín? Ṣé wọ́n fẹ̀yìn kan yín? Ọwọ́ ni wọ́n fi kọ́ yín tí wọ́n máa gẹ̀rẹ́sì yín sọ́wọ́. Oh my God. Ṣé ó tiẹ̀ ṣe yín rí? Ṣé inú kọ́ọ̀tì lẹ́sùn ni àbí ẹ̀gbẹ́ ẹ̀yà yín àbí àárín àwọn òbí yín òun lẹ́sùn nígbà tí ẹ wà ní? Torí even at this age and stage, àwọn ọmọ kan wà tó jẹ́ kí tẹ bá tẹ́ wọn sínú kọ́ọ̀tì báyìí kódà aláriwo ọ̀fàdúgbò ní o, ariwo ní gèè tí ò ní gbà. Èwo gan ló ṣe yín rí nínú ẹ̀ tí wọ́n sọ létí yín? Táwọn mọ́mì àti dádì bá ṣì wà, ẹ bá mi bi wọ́n o. Èwo ló ṣe yín rí? Ṣé ẹ wu eyín kẹ́ tó rìn ni àbí ẹ rìn kẹ́ tó wu eyín? Because things like that, things like this, it helps. Ṣé ṣe yín rí? Ṣé wọ́n kó yín jáde? Ṣé wọ́n sọ yín lórúkọ?
ṣé ṣó ṣe yín rí ṣá? Ṣé wọ́n ṣe ìsọmọlórúkọ fún yín? Ṣé ìsọmọlórúkọ ti ìgbàgbọ́ ni àbí ti Islam àbí ti ìṣẹ̀ṣe? Èwo ló ṣe yín rí inú ẹ̀? Torí ọmọ mi báyìí wọ́n á bí wọ́n á pa màálù, wọ́n á pe léré, wọ́n á ṣe ìmí báyìí òkú Èkó ló bá dé, ìmí ìdẹ̀kẹ̀rẹ́ ló tata fọ̀ yanyan kò ní bá ṣì ń gbá lọ́wọ́ wọn. Èwo ló ṣe yín rí? Ṣé ẹ tí ẹ mọ̀ tó ṣe yín rí? Ṣé ẹ rántí? Torí things like this ó matter o. Ó really matter o. Torí tó ṣe ṣẹlòmíì. Nígbà tá à ń sọ yìí, ó lè ní irú ẹ̀ ló máa fọmọ máa experience. Ó lè ní òun máa improve on it láti fọmọ ní better experience. Ṣé ṣe yín rí? Ṣé ẹ tiẹ̀ fi tówẹ̀sì ṣe rírí nígbà tí ẹ wà léwe? Ṣé imported ones ni àbí bend down àbí ètò àwọn carpenters wa máa ń ṣe locally ládùúgbò bí tá a bá ń gbé? Ṣé ṣe yín rí? Ṣé tí a rọba mother care náà lò fún yín ni ẹ ṣáà mọ àwọn ẹrù ọmọ àbí bend down boutique? Bó dẹ̀ jẹ́ pé bóyá nǹkan tẹ́ ẹ bá lọ́wọ́ wọn náà ni. Ṣé ṣe yín rí? Ṣé ẹ ti ẹ̀ wọ sọmọdọ̀bọ rí? Èyí tí wọ́n ń pè ní baby girl. Ṣé ṣe yín rí? Is your mother kind of a thing? Torí kò sí ni nínú gbogbo ìta àkàlẹ̀ yìí àkóso ni ẹ ṣáà máa rí kó tẹ́ máa ní àìtàlẹ̀ abiyamọ eléyìí tó wí yìí o mo lè sọ pé lè ṣe mí rí. Èwo gan-an ló ṣe rí nínú gbogbo ẹ̀? Ó wà important. Ó wà very very important. Ẹ lè má kà sí, ẹ lè má kọ̀bi ara sí, ṣùgbọ́n ó máa ń da ká kíyèsí, ká rántí bó ṣe wá sí. Torí it's good ṣá. Mo fẹ́ bí ṣé ṣe yín rí? Ṣé ẹ ní nání ni àbọ̀mọ ọ̀dọ̀ ló tọ́jú yín léwe àbáwọn ẹbí bàbá àtàwọn ẹbí ìyá tó wá gbé lọ́dọ̀ yín, àwọn náà babysit yín, àwọn náà tọ́jú yín? Ẹ ṣáà mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Nínú ó ṣe mí rí tèní. Mo mọ gbogbo eléyìí tó ṣe mí rí inú ẹ̀. Yálà wọ́n sọ fún mi tàbí kó jẹ́ pé èmi náà mo gbọ́jú mọ́ àwọn nǹkan kan. Ẹ ṣáà mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ̀yin ńkọ́? Èwo ṣó ṣe yín rí? Àti pé èwo ló ṣe yín rí inú ẹ̀? A kú ètò.